Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya òkú wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òun bẹ́ẹ̀. Kí ẹ wá nílòkò gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tí ẹ ti ń wò mí ní alẹ́ òye tí ẹ fi ń wò mí ojú náà lè fọ́ èyí tí ẹ fi ń wò mí tí náà lè dì lákàyè tí ẹ fi ń digest ọ̀rọ̀ wa lákàyè náà lè jọba láti ìlú mari. Orúkọ mi náà ni Dr. Mutio láti bóyè tí ayé máa ṣe Werenjeje. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí àwọn nǹkan tí a gbé dání tí àwọn sọ bó tiẹ̀ ti lè jẹ́ pé ó pé wá díẹ̀ lálẹ́ kí a tó ṣe ètò mo jáde lọ síbì kan ni ó take me time kí n tó wọlé so láì sọ pé ká ṣe ètò ní òní òní kí n sáré mú nǹkan kékeré kan wá fún gbogbo wa kó máa jẹ́ àǹfààní fún wa. Àwọn kó tó di pé mo sọ̀rọ̀ nípa nǹkan tí mo mú wá fún wa ní òní mo fẹ́ pé gbogbo wa sí àkíyèsí kan tí a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ní wa máa ń ṣe mistake a máa ń ṣe àṣìṣe pọ̀ ní orí ẹ̀. Kí ni nǹkan náà tí mo mú wá fún wa àkíyèsí tí mo mú wá fún wa òun náà ni pé ẹ jẹ́ ká máa kíyèsí ara wa ẹ jẹ́ kí a máa tọ́jú ara wa. Ìtọ́jú ara kì í ṣe nípa ti nǹkan ìbílẹ̀ nìkan. Mo máa ń sábà pa òwe yẹn pé bí àwọn olóyìnbó bẹ́ẹ̀ sọ pé àwọn náà ń tẹ̀sẹ̀ lébọ̀ bẹ́ẹ̀ náà ni kí àwa tá à ń jáwé jágbó ká máa tẹ̀sẹ̀ tòyìnbó náà bọ̀. Mo gbá bí ọ̀rọ̀ yìí bí méjì yẹn ní ọ̀sẹ̀ yìí tó fún mi ní ẹ̀fọ́rí gan láti explain fún wa. Lóòótọ́ ọmọ kékeré ni mí àmọ́ ìwọ̀nba ọgbọ́n díẹ̀ tí Ọlọ́run fún mi tí mo sì fi ń sọ̀rọ̀ níbí báyìí tí àwọn tí wọ́n sì ń gbọ́ tí wọ́n ń gbọ́ tí wọ́n sọ pé nítorí pé ọmọ kékeré ni Ọlọ́run wá jẹ́ kí ọgbọ́n náà kó tó wá máa lékún sí mi kó má dàdú síbi tí mo mọ̀ dé kó tún máa lékún láṣẹ Èdùmàrè. Kí ni nǹkan àkíyèsí tí mo fẹ́ ká máa kíyèsí ra wa ni pé bàbá kan pè mí ní àdúgbò mi èmi dẹ̀ ní ó kàn lè máa ẹ lè máa rò pé bóyá ń gbà mí pé bóyá bí nǹkan ṣe máa ń dùn mí máa fi ń sọ ọ̀rọ̀ mi lè lé ń gbà mí àwọn bí nǹkan ṣe máa ń dùn mí mo máa fi ń sọ ọ̀rọ̀. Bàbá yìí àtìgbà tí mo ti mọ bàbá yìí wọ́n máa ń complain ẹsẹ̀ gan-an. Wọ́n pè mí jọ́ kan wọ́n ní ọfà wọ́n ní wọ́n ta wọn láti ìgbà náà. Ọfà nǹkan ọfà tí mo mọ̀ mo ṣe fún wọn. Àwọn díẹ̀díẹ̀ tí mo ń ṣe tí mo nílé màá tún fún wọn. Àwọn tó jẹ́ tó ní àǹtú mo fún wọn. Ó wá di ọjọ́ kan wọ́n pè mí wọ́n ní ẹsẹ̀ yìí sì ń dà wọ́n láàmú. Èmi náà gbé sí sẹ́ǹsì pé èyí tó pè mí gan yẹn ní òní náà ni wọ́n pè mí. Wọ́n ti kọ́ pè mí bẹ́ẹ̀ rí tí mo ti fún wọn ní advice yẹn. Wọ́n tó wá pè mí ní òní. Wọ́n ní báyìí pé ẹsẹ̀ yìí ń dà wọ́n láàmú. Mo kọ́ dorí kodò. Mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ fún wọn torí the same thing tí mo ti kọ́ sọ fún wọn ní alákọ̀ọ́kọ́ òun náà ni mo fẹ́ sọ fẹ́yìn náà bíbá ẹni ni. Mo wá ní bàbá ẹ wojú orí yín. Tó bá yẹ pé àtìgbà tán ti ta yín lọ́fà bóyá wọn tí ìbírú àwa yìí o
tí ẹ dẹ̀ ń lo oògùn ọ̀fà látìgbà náà tí ọ̀fà yẹn tí ò sì kúrò ní ara yín, èmi ò lérò pé ọ̀fà ni. Wọ́n bá mi jiyàn, wọ́n ní ọ̀fà ni. Mo ní ṣé rí nǹkan tèmi kàn máa sọ fún yín ni pé ẹ pe àwọn ọmọ yín kí wọ́n gbé yín lọ sí hospital kí wọ́n lọ ṣe general check-up fún yín. Tí wọ́n bá ṣe general check-up, nǹkan tí wọ́n bá rí wọ́n sọ at this old age, ẹ ti ń treat ọ̀fà bọ̀ láti jọ still náà kò kúrò. Wọ́n kódà mo bí wọ́n lè rí wọn dé hospital rí. Wọ́n dé hospital rí pé àwọn fẹ́ lọ sí hospital láti lọ gba treatment. Nǹkan ọ̀fà náà ni wọ́n ń lò. Àdìmọ́nu tí wọ́n ní kéèyàn máa dì sẹ́nu, bàbá yìí máa ń mú nítorí ọ̀fà náà still náà kò lọ. Wọ́n lọ sí hospital, ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹnìkan náà pè mí recently, ẹni yóò sí Nàìjíríà. Èmi dẹ̀ ní ẹ má jẹ́ kí n parọ́ fún yín, èyí tó wà lọ́wọ́ mi gan mo ti ṣe tán. Iṣẹ́ mi gan gbà mí gan tí kì bá ṣe pé bóyá àkọọ́lẹ̀ ti wà, mo lè ṣe ẹlòmíì lẹ́ ńgbà mí kí n ti gbàgbé. Ẹ tí n bá ti wo àkọọ́lẹ̀ pé ẹni báyìí báyìí, ìgbà mi máa ṣẹ̀ máa fi fóònù pé ẹ ti wá rán mi létí sẹ́yìn mọ́ nǹkan kan, sẹ́yìn ti rẹ́dí ẹnu àwọn fẹ́ disturb ni. Kì í ṣe ti gbéraga lóòótọ́, ìwọ̀nba díẹ̀ tí mò ń ṣe, alhamdulillah. Mo ní nítorí pé bóyá mo fẹ́ gba iṣẹ́ tàbí mo fẹ́ gbowó lọ́wọ́ èèyàn, kéèyàn máa parọ́ nǹkan tí ò tọ́, nǹkan téèyàn ò lè ṣe. Ẹni yẹn pè mí, ẹni yẹn lè máa gbọ́ lórí ètò, wọ́n lè wà níbí báyìí, wọ́n lè witness mi. Wọ́n láwọn náà ti ń treat ọ̀fà tipẹ́. Ẹ ti ń treat ọ̀fà tipẹ́. Though èmi ò tiẹ̀ tí ì gbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ tọ̀fà wọn. Mo wá ní okay, a ní ìwé volume 17, àwọn nǹkan àpòrò ọ̀fà wà ńbẹ̀ dáadáa. Wọ́n order ìwé náà, wọ́n dẹ̀ rí. Ìgbà tí wọ́n order yẹn tán, wọ́n wá bá mi sọ̀rọ̀ dáadáa. Nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀, mo wá jẹ́ kó yé wọn pé ṣé rí ọ̀fà tẹ́ ti ń treat tẹ́yìn náà, àwọn náà sọ pé àwọn náà ti ń treat ẹ̀ tipẹ́, bóyá ó fà bóyá bí 5 years or more than that. Táwọn ti ń treat ọ̀fà yẹn. Wọ́n níbẹ̀ tí nǹkan tó kù ni pé àyà wọn máa ń já, àyà jíjá. Mo wá jẹ́ kó yé wọn pé ṣé rí ọ̀fà, nǹkan tó bá ti mú yín tẹ́ bá ti lo nǹkan ọ̀fà. Ṣé rí nǹkan ọ̀fà kì í ṣe pé bóyá láàrin ọjọ́ méje wàá máa rí ìyàtọ̀. No, nǹkan ọ̀fà bẹ́ẹ̀ kọ́. Nǹkan ọ̀fà tẹ́ bá ti ń lò lẹ́ máa ríṣẹ́. Bí nǹkan ọ̀fà ṣe rí nìyẹn. Tẹ́nìkan bá sọ pé ẹ máa ṣe nǹkan ọ̀fà fún yín pé àgbà oní ètò ṣiṣẹ́ lẹ́yìn ọjọ́ kejì ẹ máa ríṣẹ́, irọ́ ni. Irọ́ ni. Gbogbo nǹkan àrùn ọ̀fà láyé tẹ́ bá ti lò immediately, tẹ́ bá ti ń lò tán kò ní ju 5 minutes sí 10 minutes lọ. Ẹ máa mọ̀ pé gbé nǹkan lura. Nǹkan ọ̀fà nìyẹn. Mo wá ní ọ̀fà tẹ́ ti ń treat bọ̀ látijọ́ yìí. Sẹ́yìn ò mọ̀ pé ní nǹkan méjì máa ń bá ọ̀fà rìn. Ọlọ́run ní jẹ́ kí ayé ta wá lọ́fà o. Ẹni tán bá ta lọ́fà, nǹkan alákọ̀ọ́kọ́ tó kọ́ ṣe ọ̀fà yẹn, tó bá ti lo àpòrò ọ̀fà, tó lò léra, ká má sọ àwọn tó ti ń lò bọ̀ for the past 10 years. Ó lo àpòrò ọ̀fà láàrin ọjọ́ keje nínú kó ti yàmọ́gbé tàbí kó tọmọ́tọ̀, bẹ́ẹ̀ tí ọ̀fà yín ò ní lọ tán lára o. Ọ̀fà á wú nǹkan méjì jáde lára. Ìyẹn ọ̀fà nìyẹn o. Á wú nǹkan méjì jáde lára. Nǹkan tó wá wú jáde lára yẹn ni wọ́n máa sọ pé ní ọ̀fà yẹn ò tí ì tán lára. Ọ̀fà tán bá tàn lọ́fà. Nínú kó wá nǹkan tí wàá tẹ̀lé, bóyá nǹkan tí kí nǹkan máa rìn kánú ara, tàbí kí orí máa fọ́yàn, tàbí kí ara máa jáyàn jẹ. Àwọn kankan tẹ̀lé ọ̀fà. So ọ̀fà yẹn ni wọ́n tún wá máa treat títí tí wàá fi wá dàgbà sórí ẹ̀. Tí ó bá rí bẹ́ẹ̀, èmi máa ń sọ fún yàn pé tí nǹkan bá rìn inú ara ẹ̀, ó ti ṣe mí rí now, mo fi Ọlọ́run ṣe eléyìí. Ìgbà yẹn mo wá Port Harcourt ni. Hòtẹ́ẹ̀lì kan ni mo lodge sí ní Jos. Mo lọ ṣe nǹkan ní Jos nígbà yẹn ni. Mo dẹ̀ wọ inú hòtẹ́ẹ̀lì torí pé ọjọ́ ti lọ alẹ́. Ìgbà tí mo máa fẹ́ wẹ̀ nínú bedroom, mo fi ẹsẹ̀ lásán wọ inú bedroom ni. Ìgbà yẹn mo fẹ́ bẹ̀rẹ̀ business kan ni tó dẹ̀ ní tí owó gidi wà láti bẹ̀rẹ̀ business yẹn nígbà yẹn. Òun ló mú mi lọ sí Jos. Bóyá àwọn tó ń tẹ̀lé èèyàn, ìgbà yẹn náà mo dẹ̀ máa ń jẹ oúnjẹ ojú oorun, mo ti ṣàlàyé rí.
jẹun jojú oorun sí fíríjì gan lójú ayé gan tó ń mu omi sí oúnjẹ tí màá tún gúnfẹ̀. So ìgbà tí mo wá travel ńgbà yẹn bóyá yẹn fẹ́ wá wọlé síyàn lára bí mo ṣe wọnú bedroom báyìí nǹkan yẹn tò mọ́ mi lẹ́sẹ̀ ni mo gbé dé hospital wọn rí nǹkan kan kó tó di pé mo wá lo àwọn nǹkan oró ọ̀fà. So kí ni mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé ọ̀fà tó ti treat látijọ́ yìí ọ̀fà ti kú lára ẹ̀ ó wá tún wá lè wú nǹkan míì lẹ̀ lára nǹkan yẹn wá take action lórí ẹ̀ kì í ṣe ọ̀fà mọ́ ó ti fi yẹn ó ti camouflage ẹ̀ gbà yẹn ni wọ́n sọ fún mi pé nǹkan tó wá kù ọ̀fà yẹn pé nǹkan máa ń rìn nínú ara wọn bí ó ṣe sọ fún mi náà nìyẹn wọ́n ní nǹkan máa ń rìn nínú ara wọn mo ní àyà wọn máa ń já yes wọ́n níbi tó kù sí ni àyà wọn máa ń já mo ní ẹ wò ẹ má treat ọ̀fà mọ́ ọ̀fà kọ́ ló ń ṣe ẹ lọ lo kòkòrò inú ẹ̀jẹ̀ iná run ẹ lọ lò ó wọ́n wá ní ó yẹ táwọn bá wẹ̀ tán ara máa ń já wọn jẹ lóòótọ́ ṣe rí ewé àti egbò tá a máa ń lò gbogbo ẹ̀ ni tí a bá tiẹ̀ mọ̀ nípa ẹ jẹ́ ká máa ní àkíyèsí pé kíní tí mo lò sí òun ló jẹ́ kí nǹkan ṣe báyìí but most of wa kì í ní àkíyèsí òkè nítorí pé mo lo oògùn ìyàgbẹ́ kan sí mo yàgbẹ́ njọ́ gbogbo ìgbà tí mo bá ti lò mò ń yàgbẹ́ ó ti mọ̀ pé aworoso wà ń bẹ̀ aworoso máa jẹ́ kéèyàn yàgbẹ́ ìwọ̀nba sì ní aworoso gan ní ara torí pé àwọn kankan wà tó yẹ pé tó bá ti ń lo oògùn ìyàgbẹ́ tó bá ti ń yẹ́ ẹ nígbẹ́ púpọ̀ má máa lò ní kódà máa lò lẹ́ẹ̀kan lóṣù torí pé ó ní àwọn kankan tó ti ń weak inú ara ẹ̀ olófin fà pé ẹ rí ẹlòmíì tó yẹ pé kò tí ì pé bóyá bíi 50 to 60 years àwọn kankan ò ní máa ṣiṣẹ́ lára ẹ̀ mọ́ dáadáa o so oògùn ní àkíyèsí dáadáa nígbà tẹ́ni wá sọ fún mi a tún wá ń sọ̀rọ̀ lórí ẹni wá sọ pé àwọn máa ń lo abèrè láti bóyá bíi 16 years ago làwọn tí wọ́n ti sọ fún báwọn máa ń lò mo ní à ń lo abèrè for past 16 years ṣé orí òde máa fọ yín wọ́n ló máa ń fáwọn abèrè ni ẹyẹ máa lo abèrè nítorí pé nǹkan ṣẹ́ tí abèrè máa ń ṣe lára jù náà ni pé láti lè kó ṣúgà kó lára ṣúgà òde gbọ́dọ̀ tán lára bí ṣúgà bá tán lára kódà Ọlọ́run jẹ́ kéèyàn máa rorun sùn ojú yẹn dàbí ojú pẹ́pẹ́yẹ ni orí fífọ́ dẹ̀ ni so bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn ẹ jẹ́ ká máa kíyèsíra wa gbogbo ọ̀fà kọ́ ni ọ̀fà àwọn mẹ́wàá tó jẹ́ pé ó need medical attention tẹ bá bílífù pé nítorí pé ẹ mọ ewé àti egbò pé ẹni fi ti olóyìnbó ṣe irọ́ ni o tí ẹni fi ti olóyìnbó ṣe irọ́ ni àwọn kankan wà tó jẹ́ pé ní dókítà gbọ́dọ̀ dá sí àwọn kankan wà nínú ewé àti egbò tó jẹ́ pé dókítà ó gbọ́dọ̀ dá sí tí dókítà ò bá dá sí wọ́gbọ́n o lè má mọ̀ the next step bẹ́ẹ̀ ni o lè má mọ̀ the next step òkè sí ìwọ tí ẹsẹ̀ kan ṣàdédé wú àwọn èèyàn sọ fún ẹ pé ọ̀fà ni òdebì kan ọlọ́fà ni wọ́n ṣe nǹkan ọ̀fà fún ẹ kò lọ òdebì bá wọ́n ṣe nǹkan ọ̀fà fún ẹ wọ́n ṣe kò lọ wọ́n ṣe gbogbo ẹ̀ kò lọ wọ́n kí ni next thing gbé lọ sí hospital lọ ṣe test ó lè má jọ fà ó lè jẹ́ infection bẹ́ẹ̀ ni ó lè jẹ́ infection ló ń ṣe é àmọ́ torí pé ò mọ̀ òun treat ọ̀fà orí ẹ̀ náà wà títí tí wàá fi wá dàgbà tó ayé ò ní mú wa tọmọtọmọ tayàtayà tẹbítẹbí taratara advice tí mo kàn rọra ní fún wa ní alẹ́ yìí nìyẹn àmọ́ kó tó di pé mo lọ ẹ jẹ́ kí n fún wa ní iṣẹ́ Asina kan iṣẹ́ Asina ni tó dáa a máa ń ṣe iṣẹ́ ní àràárọ̀ fún ẹni tó bá lágbára láti ṣe á kì í gún sílẹ̀ níjọ́ tá a bá ti gún náà la máa wẹ̀ àmọ́ kí òun tó yọ òun ni a ti gbọdọ̀ pilẹ̀ ètò yìí a kì í gún sílẹ̀ níjọ́ tá a bá ti fẹ́ wẹ̀ òun náà la máa ṣe ewé ewúro ẹyọkan tí kò lójú ewúro ẹyọkan tí kò lójú èso werenjeje 16 èso werenjeje 16
ata àjọsí Eyokan péré. Ẹ wá jẹ́ ká gún ata àjọsí àti Werenjeje yẹn pọ̀ kó kúnná. Tó bá ti kúnná, ẹ jẹ́ ká wá gún ewé ewúro yẹn mọ́, ká wá fi ọṣẹ ìwẹ̀ Eyokan ká fi pò ó. Tá bá ti fi pò ó, kóòrùn tó yọ ní ká ti parí ètò yìí, ká dẹ̀ lọ wẹ̀. Tá bá ti wẹ̀ tán, kàìnkàìn ìbílẹ̀ òun náà la fi wẹ̀. Tá bá ti wẹ̀ tán, ẹ má jẹ́ ká nura. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọjọ́ tá bá wẹ̀ ọṣẹ yìí náà láti máa rí iṣẹ́. Ọjọ́ tá bá ti wẹ̀ òun láti máa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àṣírí wọn ò ní tú láṣẹ Èdùmàrè. Ọlọ́run ò ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀. Gbogbo nǹkan tí ẹgbẹ́ tiwa tó ń ṣe láṣetì, àṣeyọrí làwọn bá wọn ṣe láṣẹ Èdùmàrè. A wà ní ṣìṣe láyé wa, a ní sì jẹ, a ní sì mu, a ní sì ná, a ní pawọ́ ẹjọ́ láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà lẹ́ni. Èmi náà lọ́mọ yín àbúrò yín olùfẹ́ Dr. tí ó láti bóyá ìṣàyẹ̀ mọ̀ sí Werenjeje. Tó bá dìgbà mí àtúmọ̀ mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkélé kó mọ fún wa ní àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti ṣàtẹ̀yí láti ṣe. Tó ó dàbọ̀.